wọ́n wí. ẹ káàsán ní tí mo kàn lè sọ fún yín bẹ́ẹ̀ tó yẹ pé lórí ọ̀rọ̀ ti Wasiu Ayinde K1 ọmọ bíbí inú Ìjẹ̀bú Òde ni torí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ ọba ni mí, ọmọ ọba Ọdẹ́bùnmi. ṣé ń gbọ́. ọmọbìnrin dẹ̀ ló ń ju ọba lówù kìjà, ọmọ ìdílé Ẹ̀gínrìn ibi tán ti ń rọ ọkọ́ tán ti ń ràdà òun ni mí. àwa ni Jágìnrìn gan tán jẹ ẹsẹ̀ ò pé ọmọ oyè wo náà pè tán fi mú Jágìnrìn lóòótọ́ náà ìdílé náà ti mú ọmọ oyè mélòó náà pè ṣáà pé bóyá ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí gbogbo wọn jọ fi ń ṣe. ẹ jẹ́ ká lístín sí ọdún yẹn délẹ̀. agboolé Ọdẹ́bùnmi ń bẹ olórí alágboolé Ọlọ́wà ibẹ̀ làṣẹ ti ń jáde kò sí ọmọ oyè kan tó ń pè mẹ́ ẹ fi sọ pé ẹ jẹ́ Jágìnrìn ẹjá gbàgbé yẹn lórí ọ̀rọ̀ Wasiu Ayinde ọmọ Fìdípọ̀tẹ̀ ni ọmọ ọba ni wọ́n. ṣé ń gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣe rántí pọ́mọ ọba lòun náà. ẹni yìí wá sọ wípé lórí ọ̀rọ̀ ti Wasiu Ayinde ọmọ Fìdípọ̀tẹ̀ ni ó ní ọmọ ọba ni Wasiu Ayinde tó confam. kí ló wá fà á tídìílé Fúsẹ̀ngbùà tí wọ́n sọ pé àwọn ò mọ Wasiu Ayinde rí. ẹ jẹ́ ká tẹ̀síwájú. èèyàn ò dẹ̀ nídìílé ìyá kó má nídìílé bàbá. ìyá bàbá ẹ̀ ó lè wá láti fámílì Fúsẹ̀ngbùà. torí kò lè mọ déédéé máa jà kítánkítán pé òun jẹ́ bí wọn. ọ̀tẹ̀ ló dé náà fi ń ṣe rádaràda. ká tẹ̀sọ́ pé òun Fìdípọ̀tẹ̀ o àwọn náà ń jọba pé kò tí ì kàn wọ́n o. láì tí wọn ò gbọ́dọ̀ máa sọ pé kì í ṣe ọmọ ọba kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde. ṣé ń gbọ́ báyìí. olórí ọmọ ọba tó ń dẹ̀ máa ń jẹ tó ń jẹ yìí kì í ṣe ọ́nàárì. pé wọ́n kàn fún èèyàn pé táìtù ọ̀tẹ̀ náà fi ń sọ bẹ́ẹ̀ wọ́n ṣe sọ bẹ́ẹ̀ fún Ọ̀ṣunbà Ṣòwòmí pé táìtù ni. ọmọ ọba ọmọ ìdílé ọba náà gbọ́dọ̀ fi jẹ́ àrẹ̀mọ tó fi jẹ́ kinní kan oyè yẹn ni táìtù. ó lè wù mí kí n wo pé òun ṣe dáadáa pẹ̀lú mi kí n àrẹ̀mọ ọba táìtù nìyẹn. olórí ọmọ ọba láti bó síbo wọ́n á fi ọmọ Ìbàdàn àbọ̀mọ Èkìtì àbí ọmọ kinní kan wọ́n fi ṣe olórí ọmọ ọba kò sí nǹkan tó jọ. bí oyè ìdílé ni oyè méjì ló gbàǹgbà náà wọ́n tún fún ní Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀. ṣé ń gbọ́ ọ ní nígbà tí Wasiu Ayinde jẹ́ olórí ọmọ ọba Ìjẹ̀bú ọ ní ordinary person tí ó kè tí ò tán mọ́ ọba tí ò ṣe ìdílé lọ́balọ́ba ọ ní kó lè jẹ oyè ọmọ ọba. ọ wá ní Wasiu Ayinde tún jẹ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bá a náà dẹ̀ ṣe mọ̀ pé lára àwọn ruling house tó lẹ́tọ̀ọ́ sí orí àpèrè Àwùjalẹ̀ òun náà ni family Fìdípọ̀tẹ̀ wà tí Wasiu Ayinde tún wá jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ó ní agbára pọ̀. bàbá yìí tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí o. kì í ṣe ọmọ ọba náà máa fún gbogbo yẹn. ìyá bàbá ẹ̀ lè fámìlì mọ́ wọn ní Fìsùgbùwà ń bẹ̀ kò síbi tí ìran òdede orí èmi ń sìn lọ́dọ̀ wa Jágìnrìn ni wa ní Dèlè. ìyá bàbá mi ń sìn àtúntàn mọ́ ibi tí mo ti ń jẹ́ Kúkù látọ̀dọ̀ ìyá bàbá mi ni wọ́n fi ń pè mí Kúkù Ọdẹ́dínà Igbóbùrú Ọdẹ́dínà ibẹ̀ náà ni Kúkù ti jáde. nǹkan kan ṣo ní gbogbo wa. ókè tí nǹkan bá kàn wọ́n nílé Kúkù àbí Ọdẹ́dínà èèyàn mélòó ló mọ̀ mí àwọn Ọdẹ́dínà nìkan ló mọ̀ mí èèyàn mélòó ló mọ̀ mí àṣẹ Kúkù nídìílé Kúkù mẹ́ ọ̀tọ̀ wọn tó mọ̀ pé ṣéyàn nílé ìyá kó má nílé bàbá ni. sẹ́rí tí ìjà bá wà ń bẹ̀ kán parí ẹ̀. ṣé ń gbọ́. tí ìjà bá wà ń bẹ̀ kán parí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tẹ́ bá láìkí aláyè ẹ̀ máa lẹ́ẹ̀ láìkí ẹ̀ ni. èmi dẹ̀ rí i pé. ṣé rí ọ̀rọ̀ tí máa yìí tí wọ́n fẹ́ mẹ́nu lé yìí ẹ jẹ́ ká listen ká wo ọ̀rọ̀ yẹn dáadáa. ó máa wá yé wa wípé Wasiu Ayinde ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun fẹ́ jọba. Wasiu Ayinde náà ti ń roko lẹ̀ láti di ọba ó ti la ọ̀nà oríṣiríṣi lẹ̀. ọ̀kan ń bẹ òun ni ohun tí bàbá yìí fẹ́ sọ yìí o pé látara àwọn tó ń bá Wasiu Ayinde ṣiṣẹ́ tí wọn kì í ṣọmọ Ìjẹ̀bú. arákùnrin yìí jẹ́ kó yé wa wípé nítorí tàwọn ọmọ Ìjẹ̀bú tí wọn ò níṣẹ́
Wàsíù Àyìndé gbaṣẹ́ lọ́wọ́ àwọn tí wọn ò kí ń ṣe ọmọ Ìjẹ̀bú láti gbé fún ọmọ Ìjẹ̀bú wípé ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká kọ́kọ́ jẹun náà, tára ilé bá jẹun tó yó tán ló ṣẹ̀ṣẹ̀ kun aráàta títí lọ dé ilé iṣẹ́. Ẹ wo iye hòtẹ́ẹ̀lì, ẹ wo iye apátímẹ́ǹtì tí King Wàsíù Àyìndé tó ní sí Ìjẹ̀bú. Mélòó lọ ní sábẹ́òkúta, mélòó lọ ní sẹ́kọ̀ọ́, mélòó lọ ní sàbújá, mélòó lọ ní síbàdàn, mélòó lọ ní sọ́ṣun. Àbí stéètì wo ni wọn ti ń pe Alhaji Wàsíù Àyìndé lọ ṣeré? Máyégún ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ má lọ́ mà ti jẹ́ abẹ́mọ̀ṣá. Máyégún fún ilẹ̀ Yorùbá, bàbá wa láàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé kọ́lọ́n bá a fi ọ̀run kẹ́ wọn. Bàbá wa Ọwọ́adé tí wọ́n dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lónìí, wọn ò revoke oyè yẹn mọ́ Alhaji Wàsíù Àyìndé lọ́wọ́ o. Wọn ò ṣe kí ni? Wọn ò revoke oyè yẹn. Ẹ wá gbọ́ kó má dàbẹ̀ ní pẹ́ẹ́lú tẹ́lẹ̀ náà lèmi náà máa ń bu gbòǹgbà tó ti wá ń ṣe ọmọ dáadáa, ẹ mọ nǹkan tó ti ṣe, tó ti ìfẹ́ sí Ìjẹ̀bú bẹ́ẹ̀ tó ṣe dáadáa fún yín. Àìmọye ọmọ yín tó níṣẹ́ lọ́wọ́ tó sọ dèèyàn, ẹ mọ iye èèyàn tí Wàsíù Àyìndé lé lẹ́yìn ẹ̀ ni. Ṣé gbọ́ ṣá, bàbá yìí ní ẹ ò mọ iye èèyàn tí Wàsíù Àyìndé tó lé dànù lẹ́yìn ẹ̀ látàrí pé kí ni káwọn ọmọ Ìjẹ̀bú kí wọ́n lè jẹ́ ń bẹ̀, kí wọ́n lè rí pọ́nlá, kí wọ́n lè ṣe kí ni òní àgbà ẹ̀yìn ọmọ Ìjẹ̀bú ẹ má ya alájẹsẹ́ o, ẹ má ṣe kí ni, ẹ má ya alájẹsẹ́, ẹ má ya alájẹsẹ́. Ọmọ Ìjẹ̀bú-Òde ló kó sẹ́yìn jọ pé kọ́ńtà náà máa rí ọwọ́ bọ́ mú bẹ́ẹ̀ tí wọ́n bọnu. tó tẹ́mi kan lè sọ bẹ́ẹ̀ ni ẹ o, ẹ bá ní ìbéèrè mi ẹ tún béèrè. Rádaràda náà ṣe fọ́tò tó wà bẹ́ẹ̀ yẹn tẹ́ ń wò lójú WhatsApp náà. So ṣe gbọ́n ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ọ̀rọ̀ tó dá bàbá yìí lójú ni wọ́n ń sọ. Ok, ṣe tí wàá mọ the funnest part, ẹ má jẹ́ kí n fẹnu sọ, ó yá ẹ gbọ́ the funnest part. Kí n tún jẹ́ ayín kétra níyàwó mi níjọ́ tí Wàsíù ń jẹ olórí ọmọ ọba, àwa pẹ̀lú kọ́rìsì ládàá ń bẹ̀. Ṣé ẹgbọ́n ṣákẹ́ lè mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe aráàta sí Wàsíù Àyìndé, ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe aráàta sídìílé Fúsẹ̀ngbúà, ẹni tó rọ̀tún tó rósì ni. Ẹ wá gbọ́ ẹgbọ́n tó sọ. Nínú agboolé yẹn ní Fìdípọ̀tẹ̀, àwọn fi ṣubú ayé gbogbo wọn àti tí wọ́n sọ pé kìnnì kò gbogbo wọn wá gbóúnjẹ lóúnjẹ bí wọ́n kọ́kọ́ wá ń jẹun tẹ́lẹ̀ wọ́n á jẹun nígbà tó yá àwọn kọ́kọ́ ń gbé kúlà lọ ni wọ́n á gbé kúlà wọ́n á gbé nígbà tó wá rí pé àwọn ẹlòmíì wá fi ń parọ́ wọ́n ní kí gbogbo ẹbí wa máa jẹun láti fi ṣubú ayé. Tẹ bá lè táàgì aláyé kẹjẹ bá aláyé sọ̀rọ̀ wọ́n dẹ̀ pé kọ́rìsì tí kọ́rìsì ò bá fẹ́ tó sọ àwa máa sọ tó ọbẹ̀ tó ti yé yín. Fọ́tò àwọn tó bá mọ̀ pé wọ́n wá ń gbóúnjẹ ńjọ́ yẹn níjọ́ oyè kìíní ẹjọ́ technical issue ni o, kọ́tà fi ń play ó disconnect ni o, so ẹ yẹ ká máa gbádùn ìjọba. tí kọ́rìsì ò bá fẹ́ tó sọ àwa máa sọ tó ọbẹ̀ tó ti yé yín. Fọ́tò àwọn tó bá mọ̀ pé wọ́n wá ń gbóúnjẹ ńjọ́ yẹn níjọ́ oyè Alhaji tí wọ́n ń gbóúnjẹ ní Fìdípọ̀tẹ̀ tó ní oúnjẹ.